Quran wo la fẹ́ gbé yẹ̀wò leni òun ni Quran chapter 93 gbogbo wa pátápátá la máa mọ̀ aya yìí Wasiu Ayinde ti fi aya yìí kọrin tó máa ń sọ wípé wájú mílíọ̀n ni ó fojoojúmọ́ ké aya yẹn suratu Ad-Duha òun ni a fẹ́ kà yìí Quran chapter 93 aya yìí ni aya ìkọkànlá tó sọ̀kalẹ̀ fún Muhammadu ní ilẹ̀ Mẹ́kà nígbà tí iṣẹ́ ìránṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn wa kí nìdí tí aya yìí fi sọ̀kalẹ̀ kí ni ìtumọ̀ aya yìí ní èdè abínibí ṣàdúrà ní aya yìí kí ló kàn wá pẹ̀lú aya yìí àwọn ìjọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣàlàyé ìdí tí aya yìí tó fi sọ̀kalẹ̀ àkọ́kọ́ àwọn ìjọ kìíní ni àwọn orúkọ ní láti bí Abu Mansur al-Baghdadi àwọn orúkọ tí wọ́n kọ yẹn wọ́n sọ wípé a woman from the Quraysh said to the prophet obìnrin kan láti ìran Quraysh sọ fún Muhammadu I think your demon has forsaken you ó dàbẹ́ ní pé àlùjọ̀nù tó máa ń gbé nǹkan wá fún ẹ̀yin ó ti pa ọ́ tì and so it was revealed ìgbà tí yẹn sọ fún Muhammadu bá bẹ̀rẹ̀ sí gbọ̀n wípé wọ́n ti gbé dé o kí wá ní nǹkan tó yí Muhammadu sọ pé wọ́n gbé dé by the morning hours and by the night when it is stillest thy Lord hath not forsaken thee nor doth he hate thee wípé Allah fi ìyálẹ̀ta búra ó tún fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra olúwa rẹ̀ kò pa ọ́ tì òun ni àwọn àyà yẹn tí ó fi délẹ̀ àwọn ìjọ kejì àwọn orúkọ tí wọ́n dá yẹn láti only this was narrated by Buhari láti ibi tí Buhari ti ṣàlàyé ó gbà wá lẹ́nu Ahmed Ibn Yunus títí dé orúkọ yẹn délẹ̀ wọ́n ní láti ẹnu bàbá Urwa wọ́n ní Gabriel peace be unto him was late in coming to the prophet Jubril ó pẹ́ láti gbé àyà wá fún Muhammadu and this caused him tremendous distress torí pé Jubril ò gbáyà wá fún Muhammadu bá bẹ̀rẹ̀ sí banújẹ́ Khadija said to him Khadija wá sọ fún Muhammadu your Lord has forsaken you because of the distress he sees in you olúwa rẹ̀ ti pa ọ́ tì torí pé ó rí pé òun banújẹ́ and so Allah exalted is he revealed nígbà tí Khadija sọ fún Muhammadu bá bẹ̀rẹ̀ sí gbọ́n pé wọ́n ti gbé dé o ó bá bẹ̀rẹ̀ sí ka àwọn nǹkan yẹn pé Allah fi ìyálẹ̀ta búra ó fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra títí dé òpin aya yẹn àwọn ìjọ kẹta ó bẹ̀rẹ̀ láti Abu Abdurrahman ibn Abi Hamid informed us ó gbà wá láti ẹnu Abubakar Muhammad ibn Abdullah ibn Zakaria gbogbo àwọn orúkọ tí wọ́n dá yẹn títí délẹ̀ títí Hafs ibn Sa'id al-Qurayshi who related that his mother as related from Kaula nígbẹ́ ìyá àwọn ẹni tí mo dá yẹn ó gbà wá láti ẹnu Kaula a servant of the messenger of Allah tó jẹ́ òṣìṣẹ́ Muhammadu that a dog entered the prophet's house ibi ajá ó wọ inú ilé Muhammadu and went under the bed and later died there ajá yẹn sá sí abẹ́ bẹ́ẹ̀dì Muhammadu ó wà níbẹ̀ ó dẹ̀ kú síbẹ̀. Days passed by and the prophet Allah bless him and give him peace did not receive any revelation ajá yẹn ti kú sí abẹ́ bẹ́ẹ̀dì Muhammadu ń sùn ń jí Muhammadu ò wá gba àyà kankan. He said ó wá sọ pé oh Kaula òṣìṣẹ́ mi what has happened in my house kí ló ṣẹlẹ̀ nínú ilé mi yìí Gabriel peace be upon him has stopped coming to me Jubril ò mà wá bá mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Kaula wá sọ pé I will tidy the house and sweep the floor mo máa bẹ́ẹ̀ gbá inú ilé ẹ mo dẹ̀ máa bẹ́ẹ̀ tún inú ilé ẹ ṣe. When she tried to sweep under the bed nígbà tó gbìyànjú láti gbá abẹ́ bẹ́ẹ̀dì she felt something heavy ó rí pé kíní kan wúwo lábẹ́ bẹ́ẹ̀dì yẹn ó ti wú. She got it out and found it was a dog ó gbé jáde ó wá rí pé òkú ajá ni. She took the dog out and threw it behind a wall ó gbé ajá yẹn jáde ó wá sọ sí ẹ̀yìn ògiri kan. The prophet Allah bless him and give him peace then came in with jaw bones trembling Muhammadu bá wọlé pẹ̀lú egungun ẹran ó bá bẹ̀rẹ̀ sí gbọ̀n. Whenever revelation came to him he shivered tí ọba tí àjọ̀nú tó máa ń gbé nǹkan wáyé tó bá ti fẹ́ gbé wá Muhammadu á máa dùn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ and said Muhammadu wá sọ pé oh Kaula òṣìṣẹ́ mi cover me dáṣọ bò mí Allah exalted is he revealed nígbé àwọn ti gbé àyà kan wá kí wá ní àwọn àyà náà ẹ wá jẹ́ ká lọ ka àyà náà ní èdè abínibí àyà yìí ni wájú kí ni ìtumọ̀ àyà yìí wọ́n ní kẹ́ máa kà wípé àdúrà ni Quran chapter
93. Ó sọ pé Allah fi ìyálẹ̀ta búra, ó tún fi alẹ́ nígbà tí ilẹ̀ bá ṣú búra. Olúwa rẹ kò pa ọ́ tì kò sì bínú sí ọ. Dájúdájú ọ̀run lóore fún ọ ju ayé. Dájúdájú láìpẹ́ Olúwa rẹ máa fún ọ ní oore púpọ̀ ní ọ̀run, nítorí náà ó sì máa yọ́nú sí i. Ṣé Allah kò rí ọ ní ọmọ òrukàn ni, ó sì fún ọ ní ibùgbé, ó sì rí ọ ní aláìmọ̀nà, ìyẹn síwájú ìsọ̀kalẹ̀ ìmísí, ó sì fi ọ̀nà mọ̀ ọ́. Ó tún rí ọ ní aláìní, ó sì rọ̀ ọ́ lọ́rọ̀. Nítorí náà ní ti ọmọ òrukàn má ṣe jẹ gàba lé e lórí, ní ti alágbe má sì ṣe jágbe mọ́. Ní ti ìdẹ̀ra Olúwa rẹ sọ ọ́ jáde. Ìtumọ̀ ẹnìyẹn, nǹkan tí wọ́n ní kán máa kà mílíọ̀n nígbà ẹ máa rí kíní kan, irọ́ lásán ni gbogbo ẹ̀. The whole Quran from A to Z ẹ̀yin yan wa irọ́ lásán ni. Ọ̀rọ̀ Muhammadu ni ó wà nínú Quran. Wọ́n wá sọ pé àwọn ọ̀rọ̀ ẹnu Muhammadu yìí pé wọ́n ń gbé wá fún ni, wọ́n wá kọ́lẹ̀. Meanwhile ọ̀rọ̀ ẹnu Muhammadu yìí ìlànà láti jagun gbalẹ̀, nítorí Muhammadu ń jagun gbalẹ̀ ni. Nígbà tó gbìyànjú nílẹ̀ Mẹ́kà táwọn èèyàn join Islam, ó kúrò ní, ó ṣe ìjírá lọ sí Medina. Ìgbà tó dé Medina ó bẹ̀rẹ̀ sí jalè lọ́tún jalè lósì, àwọn èèyàn ń join ẹ̀. Ìgbà tó ní agbára ó bẹ̀rẹ̀ sí pa ọgbà àwọn èèyàn pé dandan wọ́n gbọ́dọ̀ wọnú ẹgbẹ́ tóun dálẹ̀ tí wọ́n ń pè ní Islam. Ẹ̀yin èèyàn wa, the whole Quran látòkè délẹ̀ kò kí ń ṣàdúrà, ìtàn lásán ni. Tẹ́ bá wá lọ wo ìdí táwọn àyà yẹn fi ń sọ̀kalẹ̀, nǹkan kan ń ṣẹlẹ̀ sí Muhammadu ni àwọn àyà yẹn ń sọ̀kalẹ̀. Àwọn kan ò gba Islam, Muhammadu á máa instruct àwọn ẹmẹ̀wà ẹ̀ lọ pa wọ́n. Òun ni àwọn àyà yẹn ṣe, àwọn nǹkan yẹn tí Muhammadu ń sọ yẹn, òun ni wọ́n ń pè ní àyà tó ń sọ̀kalẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kan wá máa kọ́lẹ̀ wípé àyà ó ń sọ̀kalẹ̀, nǹkan kan ló mú wá fún mi. Kan wá máa sọ fún yín pé nǹkan yẹn òun ni Ọlọ́run. Nǹkan tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Allah fúnra ara ẹ̀ kò lè lanu kó sọ̀rọ̀, ó lẹ́nu kò lè sọ̀rọ̀, ó lójú kò fi ríran, ó nímú kò lè gbóòórùn, ó lọ́wọ́ kò lè gbé, èrè lásán ni. Allah ò lè ṣe nǹkan kan, Allah ò lágbára kankan. Ẹ̀yin ọmọ Oòduà, téèyàn kan bá ka Quran fún yín tàbí ní kẹ́ lọ ka Quran, ẹ ti mọ̀ wípé irọ́ lásán ni ó gbélé yín lọ́wọ́. Nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ, ẹ gbọ́dọ̀ sọ pẹ̀lú èdè yín. Ọlọ́run Olódùmarè tó dá wa ní Yorùbá kò ṣàṣìṣe. Tá a bá fẹ́ bọ Allah, èdè Lárúbáwá la máa sọ, torí pé àwọn ọmọ Lárúbáwá ló ní. Àwọn nìkan ló lè máa fi Lárúbáwá bá Allah sọ̀rọ̀. Tá a bá fẹ́ bọ àwọn déètì tiwa Ògún Ṣàngó, àwọn déètì tiwa Ògún Ṣàngó yìí a ò pè wọ́n ní Ọlọ́run Olódùmarè. Ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè tó dá gbogbo nǹkan. Òun ló rán àwọn déètì wa yìí fún wa kí wọ́n máa jẹ́ intermediary láàárín àwa àti Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin èèyàn wa, tẹ́ bá lọ ń ka Quran, tẹ́ sọ pé ń bá Allah sọ̀rọ̀ tàbí ẹ̀ fi Muhammadu bá Allah sọ̀rọ̀, wrong way lẹ́wà ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ ń bá sọ̀rọ̀. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pé kò lè dá yín lóhùn wípé kò mọ̀ yín rí. Àwọn tọ̀dọ̀ tí wá lálẹ́ pè tí wọ́n lè dá wa lóhùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah ò lè ṣe nǹkan kan. Òfútù fẹ́ tẹ̀, àṣà tí ò ní kan. Quran tẹ́rì irọ́ lásán ló wà níbẹ̀. Gbogbo nǹkan tó wà nínú Quran ìtàn Ìjàpá àti Yánrinbo ni. Kò kàn wá ọ̀rọ̀ ẹnu Muhammadu. Ìlànà láti jagun gbalẹ̀, láti pààyàn, láti jalè, òun ló kúnnú Quran yìí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kaaba ni. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.